mo wíńjò ní n ò sì parọ́ mo tún sọ lónìí pé lára àwọn nǹkan tó máa ń bà mí lẹ́rù nínú àwọn ètò tí wọ́n máa ń ṣe nílé ìjọsìn church ó ní ngbà àwọn pásítọ̀ wa tí wọ́n bá ní abala tá a dé yìí a fẹ́ gbàdúrà àmọ́ a wà wẹ́ nìkan tá a dì mú kájọ jagun ìgbàgbọ́ yìí ká fàdúrà jagun díẹ̀ nìkan mú wọ́n máa ń ba ẹ̀mí lẹ́rù o toró ṣe mí rí ó ṣẹlẹ̀ sí mi rí ó ní bí ṣe máa ń ṣe ni n ò jẹ́ gbàgbésẹ̀ ń gbé mi àtàlàgbà kan tá a dira wa mú lóòótọ́ ńgbà náà àmọ́ ó wá dàbíi pé alàgbà yìí àfi bíi pé mi lógun ayé wọn ìdí ni pé díẹ̀ ló kù apá mi nìkan kọ́ ni ìbá bọ́ sí kọ́dà ẹ̀mí mi gan gúlegúle báyìí ni díẹ̀ ló kù kọ́ gbẹnu mi fò jáde torí ńgbà bàbá ìbá mápá mi tí wọ́n gbé lọ òkè tí wọ́n gbé wálẹ̀ Jésù gbà má sì gbọ́ kọ́ egungun èjìká mi ní ń ké wọ́n á wò pé láìsí mi ní ìpilẹ̀ṣẹ̀ ogun ayé yín bàbá mi ṣẹ́ni tí mo ráyè yọwọ́ mi báyìí ilé kókó ń tá gbé èyí ò ń bẹ́ ìjàre tó gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi pàápàá jùlọ àwa ọmọ ayé òde òní bíi tèmi ẹjẹ́ á gbé nǹkan kan yẹ̀ wò ìkànnú àwọn bàbá mi olólùfẹ́ mi kan ní ń kàn sí mi wípé kí ni Yorùbá reunion you know maybe we are classmates or something and everybody has gone their way but at the time we all come together in a party or a gathering to celebrate our coming together again we call it a reunion mo wá wò pé lóòótọ́ reunion bó ṣe gbajúmọ̀ tó bá ṣe máa ń lò tó àmọ́ ìsábà máa ń sọ lédè Yorùbá mo wá wò báyìí pé ṣé mọ̀ pé bóyá àjọjọ́ mọ sùkúù kan náà òǹkálukú wa fẹ́ wọn máa ń gba ọ̀nà tí wọ́n lọ a máa ń gba àdúrà kan a ní kọ́lọ́hún ọba ọmọ kọ àtúnrí èyí ò ní pé ká tún ríra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìkan náà a ní kọ́lọ́hún ọmọ kọ àtúnrí ṣùgbọ́n gbà bá wa fẹ́ ríra ọ̀ náà a wà ríra bíi pé a pe àpèjọ that is there will be a gathering àjọ ni Yorùbá ń pe léyìn kì í ṣàjọ tá a máa ń dá lówó àjọ a gathering àjọ mo wá ní bá a bá là dáadáa ká wá mú méjèèjì papọ̀ bẹ́ẹ̀ bá bí mí wípé kí ni Yorùbá reunion kò lé o èmi ó pé àjọ àtúnrí yìí ò ní pé akóra wa jọ wípé ojú tuntun ra rí reunion àjọ àtúnrí ẹ wo Yorùbá dùn o bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́ lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost àkó àsìkò yìí.